ta lérò pé ó lè máa hùwà yẹn nínú Ìyábọ̀ Òjó àti Naira Marley. Let's be sincere. Ẹ má ká parọ́. Ẹ má ká parọ́. Ó mu àbí ó mu. Ta ni nínú Naira Marley àti Ìyábọ̀ Òjó ta ló ní material àwọn tó máa ń nàyàn kiri mo ṣe na Mohbad kiri? Ẹ̀yin tèmi, ojú àṣebí ti hàn báyìí bí Lizzy Anjorin ṣe sọ wípé Ìyábọ̀ Òjó ló pa Mohbad. Arábìnrin yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lénìí níbi tí ó ti ṣe láìfù lórí ìtàkùn ayélujára rẹ̀. Níbẹ̀ ló ti sọ wípé Ìyábọ̀ Òjó ló pa Mohbad. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká wo fídíò náà. Mo ti display a lot of beautiful white fabrics nísinsìnyí. Fún mi láwọn white fabrics. Tẹ́ bá wo style wọ́n ti ń dọ́gbọ́n búlì ìyàwó Mohbad again. Tẹ́ bá wo style èmi ni mo kọ́kọ́ sọ fún yín pé wọ́n cyber kidnap ìyàwó Mohbad. Ṣé àṣírí Ìyábọ̀ Òjó tún bí àbí kò tú? Ṣàṣírí Ìyábọ̀ Òjó tú àbí ó tú? Ṣàṣírí èèyàn mélòó ló ń bá Naira Marley jà tí wọ́n dẹ̀ ń fi years talk kiri báyìí? Ẹ fún mi. Gbogbo bọ́yẹn na Mohbad tí Mohbad ní ẹ wọ́rùn wọn nà òun inú Ìyábọ̀ Òjó àti Naira Marley pẹ̀lú àwọn kan tẹ́ rí ìta ló capable àti lọ́ máa na Mohbad kiri. Let's be sincere. Àṣírí Ìyábọ̀ tú àbí ó tú? Bẹ́ẹ̀ ṣe sọ pé Lizzy Anjorin burú tó ṣe bá dàbí ni mò ń pè fún yín. Ọjọ́ wo ni wọ́n lo picture Ìyábọ̀ Òjó síbi kan tí Lizzy Anjorin àtàwọn tó ń tẹ̀lé wa ṣe báyìí? Àwọn tó ń bá Naira Marley jà ọjọ́ olè tí tó ń post picture wọn kan wá ṣe báyìí fún wọn. Kan ṣe báyìí fún wọn. Kan ṣe báyìí fún wọn. Ọjọ́ olè rí. Sam Larry street ìgboro nìyẹn yẹn o na street guy. Sam Larry bẹ́ẹ̀ ṣe sọ wípé òun ló pa Mohbad. Ọjọ́ olè tí rí Sam Larry kóhun àti èèyàn ní issue kó wá ṣe báyìí. Kó máa cyber stalk èèyàn kiri. Ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó wípé látijọ́ tó ti pick on Lizzy Anjorin ẹ bí pé WhatsApp group mélòó lòun nìkan dání fún Lizzy Anjorin. Tó bá jẹ́ wípé Ìyábọ̀ Òjó ó jẹ́ olóríire ẹ̀dá, kí ló lè mú Ìyábọ̀ Òjó open WhatsApp group láì fi ìyàwó ìyá àti bàbá Mohbad sí kẹ́ lè bá mọ̀ wípé olórí burúkú pàtàkì ni. Ṣé rí group chat wọn? Ẹ jẹ́ kí n wọnú ẹ̀ fún yín. Group chat yẹn èèyàn kan wà nínú group chat yẹn. Wọ́n nígbà tí mo ṣe party ní Oriental wọ́n ló mọ̀ kí wá. Mo ní kàn fún mi ní fídíò wọn tí rí fídíò ẹ̀ fún mi. Tó bá fún mi ní fídíò ẹ̀ máa mọ̀ kan tí màá ṣe sí. Ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó wípé kí ló dé tó jẹ́ wípé ẹni tó meet Mohbad ní 2 weeks tó tí Mohbad fẹ́ kú kí lẹ́ni yẹn ṣe nínú group tí Ìyábọ̀ Òjó create. Am I making sense? Tó bá jẹ́ pé mi ò dúró re lady tó post picture yẹn mi fẹ́ dárúkọ ẹ̀ ṣé ẹ mọ̀ bully tọmọ yẹn go through lábẹ́lẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó àti Gistlover nítorí wípé wọ́n jọ mọ èèyàn kan náà. Èèyàn bí tẹ́ bá notice bí Ìyábọ̀ Òjó ṣe máa operate ẹ rí wípé gbogbo àwọn onítíátà ọkùnrin tó bá bímọ fún Ìyábọ̀ Òjó máa gbàbẹ̀ kọjá. That alone shows that Ìyábọ̀ Òjó she's a deadly bully.
gbogbo ṣẹ́rí gbogbo orí burúkú tí Ìyábọ̀ Òjó ń ṣe pẹ̀lú Fọlá kò ṣe nítorí Ọlọ́run o ó ń lọ ó fẹ́ padà síbẹ̀ Mr. Lawal ní target Ìyábọ̀ Òjó bó ṣe end up tó lọ ṣẹ̀sín lọ́dọ̀ Mr. Dino tó lọ ṣẹ̀sín lọ́dọ̀ Alhaji ẹ lọ wo Ìyábọ̀ Òjó dáadáa gbogbo ọkùnrin tí Ìyábọ̀ Òjó end up sí lọ́wọ́ àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn tó jọ ń ṣiṣẹ́ kan náà ti bímọ fún ni ẹ ò ti ọmọ yẹn tẹ́ bá mọ tí ọmọ yẹn tí ojú ẹ rí ó dà èèyàn bímọ síbì kan ó dẹ̀ lọ ń jó ó lọ ń fi fùrọ̀rin okó bàbá ọmọ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà ẹ sọ fún mi witchcraft tójú Ìyábọ̀ Òjó lọ ẹ sọ fún mi gbogbo yín tẹ́ ń gbèjà Ìyábọ̀ Òjó ṣe rí ó dijọ́ tí ègún bá kúrò lórí yín on time tẹ́ bá wò pé ẹ gbọ́ o gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe ṣé Ìyábọ̀ Òjó gangan lè gbà á gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fáwọn èèyàn yìí kẹ wá bè lọ́wọ́ ara yín pé ṣé ẹ̀yin gangan lè gbà á kò sí ọkùnrin kan tí onítíátà kan bímọ fún tí Ìyábọ̀ Òjó ò gba orí bẹ́ẹ̀dì wọn kọjá ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ení mo sọ nǹkan fún yín pé kò sí bó ṣe lè broke tó ní Nàìjíríà ìwọ náà máa ní àwọn èèyàn méjì mẹ́ta tó máa nawọ́ sí kí ló tẹ́ pé Ìyábọ̀ Òjó ó weaponize Fọlá ìyẹn Sàríyù ẹbí pé tí Lizzy àti Mr. Lawal ò bá fẹ́ra mọ́ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé ó máa mú Mr. Lawal padà sọ́dọ̀ Fọlá àbò máa do fúnra ẹ̀ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó. ẹ bè lọ́wọ́ ẹ wo òkété àti afọ́jú ṣé mọ̀ pé afọ́jú àti Sàríyù ti jọ wà lórí ọwọ́ ṣókété ò padà gbà mọ́ lọ́wọ́ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé tí àárín Lizzy àti ọkọ ẹ̀ tó bá gún régé ká má sọ nǹkan míì ṣó o fẹ́ mú láti lọ́rùn ọwọ́ padà lọ bá Fọlá ni àbò fẹ́ do fúnra ra ẹ̀ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó. ṣe mọ̀ nǹkan tó wọ̀sì tó láyé yìí kó o bímọ fún ọkùnrin yálà wọn fẹ́ra wọn àbí wọn ò fẹ́ra wọn ó dẹ̀ mọ̀ pé ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ni ó dẹ̀ lọ ń dó wọn òun ṣe pé òun dó wọn nìkan olórin ìdímọ̀ gbọ́ mi o ṣe rí gbogbo bí la ti ń kẹ́dì yálẹ̀ ẹ má get me too.